God have mercy upon us. Ladies and gentlemen, Emini, Lori Sakawe, Lagbe Marua, Emi omo, Wallahi ọfọwa, ìwọ ni kíni. Dari Olare, látòrí òrìṣà dórí lákàtàbílà. Mo rẹ́ni tó wà lájẹ̀rí. Nítorí ètò láì fẹ́ra. Thank you, sir. Thank you. Yes. Ọlọ́run má jẹ́ kó kábàámọ̀, because I will keep you in lọ́ọ́lọ́. You will remain in lọ́ọ́lọ́ for the rest of your life, because I am a caring person. You will not do anything. You will just be in lọ́ọ́lọ́. Are you cool? Are you upright? I mean, in the boldization of Babara Lodi. Very me. Yeah, when I lab. Like So very me. Hey, you are there, Jerry. Are you upright? No, see my joke wa no mi. No, my joke wa no mi. Ẹnìkan dé nà mí nú yín. Ẹ jẹ́ wo ọmọ tí yẹ máa nà mí nú yín. Yay! Lóyún létè. Ó ní mi ò jẹ́ lọ́wọ́ bá máa jẹ lábẹ́. Èpè ti pọ̀ jù. Big up. Let's go. Action. Èpè ti pọ̀ jù. Tẹ́pẹ̀ bá ti pọ̀ jù ní ayé yìí, ó máa fẹ́ ti kàn mí tó ẹ̀fẹ́ ti ní. Báwo ni spam mi ò ṣe ní wà wọ́tí ìgbà tó kí tó farabalẹ̀ ò jẹ́ kí. Mo ṣe ṣẹ́pà fún mi yìí. Baby, ilé ìbàdàn ń lò. Let's go. Now on the Bra TV. Okay, let me ask you one question. Oh, yeah. Who do you love most out of the two of us? Láyé ọkọ mi. Fọwọ́ mi. Ọkọ ẹ̀ nínú fídíò. Ló máa wà mẹ́. Down. Wọ́n ti sọ̀rọ̀. Ó ló máa wà mẹ́. Ìṣó ṣúwà ní àríyájé eré bẹ̀rẹ̀ ni. Ojibi, will you marry me? Serious. Ojibi.
Will you marry me? Say yes, say yes, say yes, say yes, say yes, say yes, say yes. Yálò. Mo ti ready, mo fẹ́ fún wọn tán ni. Mo fẹ́ fún wọn, mo fẹ́ yọ síbẹ̀ rí. O mọ nǹkan tí mi ò wọ̀ rí, mo fẹ́ wọ̀, mo fẹ́ yọ síbẹ̀ ni. Ti ready sir. Wàhálà yín pọ̀, mo ti ready. Ti ready sir. Mi ready. Bẹ́ẹ̀ni sir. Ẹ jà. Ẹ pẹ̀lẹ́. Àánú ẹsẹ̀ ló kàn ṣe mí. Ẹ̀mí ń pẹ́sẹ̀ mi. Kò sí problem pẹ̀lẹ́sẹ̀ yẹn. Bó ṣe ń ṣe àlàáfíà dẹ̀ dé bá mi. Wẹ̀ akọmọṣẹ́ náà ni. In as much as tó bá ń fún yín lálàáfíà, I think I'm okay with it. Ready. Yes, I am ready. Muyi, are you ready? Yes, I am ready. Hey, are you ready? Yes, I am ready. New note. Love. New note. Love. No. You say after me. O ti bá sọ ló máa sọ. New New note. Love. No, but èmi sọ pé new note. I will say new note. Just say after me. O ti bá sọ ni. Okay, sir. New note. Love. New note. No. New note. I said new note. Love. New note. Love. New note. Oh. Makonjuola, you just need to calm down to understand what I'm saying. Ṣé o lògùn ẹni? Tó bá lògùn ẹ fi gbé ká nǹkan tí mo sọ fún ẹ náà. Ó simple now. Ìwọ ló lágídí, ó yé everybody, ó yé everybody. Ìwọ ló farabalẹ̀. Yes sir. Ẹ dá sọ̀rọ̀ ni. Ṣé ń gbọ́ mi dáadáa? Mo gbọ́ dáadáa bèbí. Ṣé my key wọ́n tẹ́tí. I can hear some people's voice. So, you guys are here again. What are you doing in this building? My name is Samu. What are you doing here? If you don't come out now, I will bring you down. Come out. I fear nothing. Come out. I don't think anyone is there. Come out. Yeah. It is not me. It is radio boys. What is radio boys? Gbẹ̀bẹ̀ bàbẹ̀ lọ́n kó gbẹ̀bẹ̀ mi o. Abíyáyún mi, àárín òrírò mi, ìwọ̀n òdì mi ò jẹ́ ń jókòó, gbogbo ara mi ò lè. Kí ni mo ṣe? Fọ́ọ̀nù orí ẹ̀ ò pé. Ó tún bẹ̀rẹ̀ wá sí irú fọ́ọ̀nù ọmọ mi. Lágbára Ọlọ́run àṣeyọrí. Lágbára Ọlọ́run àdínlá o. Lágbára Ọlọ́run àdínlá o. Lágbára Ọlọ́run àdínlá o. Lágbára Ọlọ́run àdínlá o. Bàtí ṣe kíní ti pẹ́ bẹ́ẹ̀ ló máa rí. Lágbára Ọlọ́run gbogbo yóò ní wọ̀. Ọlá yóò ní wọ̀. Ọlọ́run tó ti ń gbé yín ga kò ní gbé yín rẹ̀. Àríjẹ́ ni àná. Nínú ayé mi ò fàmìyàn. Nínú ayé mi ò fàmìyàn. Nínú iṣẹ́ mi ò fàmìyàn. Láwùjọ mi fàmìyàn. Nínú ilé mi ò fàmìyàn. Nínú ayé mi ò fàmìyàn. Bẹ́ẹ̀rẹ̀, can you interpret in English language? Yes father. Bẹ́ẹ̀rẹ̀. Father. Sọ pé gbogbo àwọn alààyè ọkàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí. All these living souls that hearing this voice. Tẹ́ ẹ wà lábẹ́ ohùn mi yìí. That you are under this voice. Ẹ lọ ṣoríire. Go and succeed. Ẹ lọ ṣoríire. Go and succeed. Kíre bá yín. Sọdíkì àbí. Kíre bá yín. May you succeed. Ọ̀gá là ni ẹ dúró. Ọ̀gá là ni. Wà láìtàláì Ọlọ́run gbọ́ èèyàn burúkú ni. Èèyàn burúkú ni. Èèyàn burúkú ni bàbá ẹ̀. Èèyàn burúkú gbà nìyí Ọlọ́run. Èèyàn burúkú ni wọ́n náà. Kí ló dé mi. Lọ wo kọ́lọ̀ George bóyá èmi ni mo ráìtì àbọ̀. Ó yá ẹ̀sọ́ tó Àbọ̀ ló ráì. ẹ̀sọ́ tó tọ́ ẹ̀sọ́ tó tọ́. Ó jáde yẹn dúdú. Àgọ́ mi ló bá jáde yẹn yá sọ di ìgbẹ́ yìí.
Sọjí kẹyẹ, a máa bá àwọn ìjọba lọ́wọ́ bá bẹ̀rẹ̀ tó. Ilé mi ló máa gbẹ̀yìn. Ó pọ̀. Content creator. Ó pọ̀. Lọ́la content creator. Ilé ìfadá ọkọ̀ ti karó. Àwọn ilé ẹ fà lówó. Ẹ fà lówó náà. Fáwọn lówó bàbá yìí. Sàkáàtì yẹn jẹ́ ká sọ sáyé. Ẹ pè àkáàtì yẹn. Please just go, please. Baby, give it to me. It is to marry you. Give it to me, baby. Please, I don't want to see this. This is Please, come. Give it to me. Man, I don't like this. Ẹyin dẹ tọrọ wèrè. Máa yí fún. Rárá, má bọ̀ wá yí fún mi tọ̀. Máa yí fún. Má bọ̀ wá yí fún mi, ẹyin dẹ tọrọ wèrè. Máa yí fún. Máa yí fún. Máa yí fún. Máa yí fún. Okay, mo lè ṣe tínkù, mo ti tínkù ẹ̀. Ẹ ti tínkù. Mo ti tínkù ẹ̀. Owó ò lè tínkù mi. Mo tínkù yín. O ò tínkù mi, mi mo tínkù ẹ̀. Mo tínkù yín. Ẹ̀yà jẹ́ tínkù ara wa. Ẹ̀yà jẹ́ mo tínkù yín. O ò tínkù mi. So, that's one. That's one. You know, You understand? Ẹ̀gbọ́n mú yín ní ìjọba lọ kù. Ọkọ mi ò dájú ní ìdájọ́ ṣe bẹ́ẹ̀. Ìwà dáadáa kọ́ wọ̀nyí. Mo fẹ́ kí kí mo ní àti torí dáadáa ìwà dáadáa kọ́ wọ̀nyí. We are perfect family. We are good Christian. We are complete. Ẹ bá wọrí ní ìbínú sí wọn, mo fẹ́ bá wọn bẹ̀bẹ̀. Inú mi ò bá wọn bẹ̀bẹ̀. Ẹ̀yin gbọ́ngàn ni mo fẹ́ bá wí náà. Ẹ̀yin gbọ́ngàn. Single. Oh, Daddy Favor. Oh, Tienda. How are you, sir? I'm fine. Yes, sir. Thank Please, you. I need a favor from you. I am trying to gather some information to build my spiritual life. Spiritual life? Please, what can you tell me about father's secret? Father's secret. Yes, sir. What is your secret as a father? Ṣé gbádùn, ṣé wà okay. Ẹ tún ti bẹ̀rẹ̀. Ẹ kó sì dànù jàre. Why will you tell me Koshidano? And I know that is what you will say. As if I didn't know something is happening between you and Nkechi. Yes, you even took her to the hospital before crossover program, crossover night, that was the 31st. Ogbomolomo lost hospital, and I didn't tell anybody. Aside of 4 people, I just told 4 people in the church. What was it? Dosan. Everybody have their own secret now. You have yours and I have mine too. I have my own secret as a father. That is what I'm asking you. Tell me more about your secret. Please, I know you have a daughter out of wedlock. And what is happening between you and Mommy Christiana, pastor's wife? Let's discuss inside. Praise the Lord, single. Don't worry, we will discuss. Let's meet in church on Sunday.